Hello Lizzy Anjorin. Kí la gbé kí ló jù? Ṣé mo ṣépè fún ẹni mo wá fún ẹni? Anyway mi lọ́lọ́ láti bẹ́ẹ̀ sọ. Ṣóorí kó tó di pé o máa bẹ́ kọ́kọ́ lọ máa bí àwọn tó bá wà lára òǹdí ẹ̀. Tọ́ ẹ̀yin èèyàn wa arábìnrin tí ẹ ń wò lójú àwòrán yìí tí a ń pe orúkọ rẹ̀ ní Olórí Àṣírí. Arábìnrin yìí Lizzy Anjorin ó ti reply arábìnrin náà o. Ẹ ṣáà rí bí arábìnrin náà bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ sí Lizzy Anjorin. Lizzy Anjorin náà ó ti fèsì sí arábìnrin náà. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀. A ó máa play ibi tí Lizzy Anjorin tí ó ti fèsì sí arábìnrin tí wọ́n ń pè ní Olórí Àṣírí. Ó ti yá. Àṣírí kò ní dá fún yàrá ìyá ẹ̀. Ó máa mọ sàárè àwọn ọmọ ẹ̀. Ó máa ṣorí burúkú ni. Àṣírí kò ní dá fún yàrá ìyá ẹ̀. Mo dá sọ̀rọ̀ ẹ rí lórí cyberspace. Mo mọ̀ ẹ́ rí. Ìgbà tán ló lórí burúkú ẹ̀ ń dó gbogbo èèyàn kiri mo dá sí. Ó máa ṣorí burúkú tọmọtọmọ ni. Mo rí ẹ tó ń gbó bí ajá. Mo rí ẹ tó ń gbó bí ajá. Ọjọ́ tó ti ń porúkọ mi ṣe mo bẹ́ síta ni. Máa nù ẹbí kó kú wàá ṣọ́kú tọmọtọmọ ẹni. Àṣírí àwọn ní HIV orí ẹ burú. Ó ti ṣòfò ẹ̀mí, ó ṣòfò ọmọ, ó ṣòfò dànù, ó kú dànù rèwerèwe. Ó máa ṣorí burúkú ni. Ọpẹ́ mi wà náà àwọn sẹ̀tí ẹ̀. Dànù sọ̀rọ̀ mi kó o gba lẹ́tà ẹ̀kọ́ òjijì lórí ààrẹ àtàwọn ọmọ rẹ̀. Abó ṣíèrè. Àṣírí àwọn ní HIV ó máa ṣọ́kú tọmọtọmọ láìpẹ́ ọjọ́ ẹ̀. Àwọn wo ni sẹ̀tí ẹ̀? Mo ní àwọn wo ni sẹ̀tí ẹ̀? Tó bá ti ń bá wọn kàn ṣe àwọn wo? Ta ló fún ẹ ní sátífíkẹ́tì àti sọ̀rọ̀ mi? Mò ń béèrè ta ló fún àwọn ọmọ ẹ tó máa mọ sàárè wọn? Ta ló fún wọn sátífíkẹ́tì àti máa sọ̀rọ̀ àwọn ọmọ mi? Mo wá fún ẹ rí. Lórí burúkú làwọn ilé ìkẹ́. Mo wá fún ẹ rí ni. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Igba ọkọ́, igba àdá, tó ń bókè ṣọ̀tẹ̀, òkè mi gbọ́n 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 òkè. Mo máa lò yín mọ́gbà ni. Mo máa jẹ yín máa yé ni. A máa fi ẹ̀mí yín àgé ní kúkúrú, èyí tó kù a fi kún ẹ̀mí èmi àtàwọn ọmọ mi fún ẹ̀mí gígùn. Abó ṣíèrè. Abẹ́rì gbẹ́wé rẹ̀ lélẹ̀. Abó ṣíèrè. Tó bá ti báwọn kò fà tipẹ́tipẹ́. Kádà ni wọ́n yóò jẹ́ kó ṣẹ̀sìn. Ó ti ṣẹ̀sìn ayé. Ó ti ṣẹ̀sìn ọ̀run. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ. Àdàbí tó jẹ́ pé èmi ni mo kọ́kọ́ pe orúkọ ẹ lórí péjì. Àdàbí tó jẹ́ pé èmi kọ́kọ́ wá fáwọn ọmọ ẹ. Ẹ̀sìn tó ṣe yìí kò tún bọ́ níbẹ̀ mọ́. Ẹ̀sìn ni tìgbẹ́. Ẹ̀sìn ni tẹṣinṣin ọdẹ. Ẹ̀sìn ni títí ẹ. Tẹṣinṣin ọdẹ tó bá ṣẹ̀sìn kiri. Ọmọ aráyé amúgbálẹ̀ wọn á dáwọ́ jọ pa. Ìwọ àtàwọn ọmọ ẹ ti ṣẹ̀sìn. Ẹ ti dé ṣinṣin ọdẹ látẹ̀ni lọ. Ọmọ aráyé ti dáwọ́ jọ pa yín rèwerèwe dànù. Ìyàwó ìṣà àwọn oníṣẹ̀tì ẹ̀. Èmi ń bá yàláyé ẹ̀wí olóńgbẹ́nu. Èmi ń bá yàláyé ẹ̀fọ́ olóńgbé spíkà ó ní ṣoríire. Àṣírí àwọn oní HIV ó máa ṣọ́kú tọmọtọmọ láìpẹ́ ọjọ́ ẹ̀. Àwọn wo ni ṣẹ̀tì ẹ̀? Mo ní àwọn wo ni ṣẹ̀tì ẹ̀? Tó bá ti ń bá wọn kàn ṣe àwọn wo? Ta ló fún ẹ ní sátífíkẹ́tì àti sọ̀rọ̀ mi? Mò ń béèrè ta ló fún àwọn ọmọ ẹ tó máa mọ sàárè wọn? Ta ló fún wọn sátífíkẹ́tì àti máa sọ̀rọ̀ àwọn ọmọ mi? Mo wá fún ẹ rí. Lórí burúkú làwọn ilé ìkẹ́. Mo wá fún ẹ rí ni. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Igba ọkọ́, igba àdá, tó ń bókè ṣọ̀tẹ̀,
òkè mi gbọ́n òkè mo máa lò yín mọ́gbà ni mo máa jẹ yín máa yé ni a máa fi ẹ̀mí yín àgé ní kúkúrú èyí tó kù a fi kún ẹ̀mí mi àtàwọn ọmọ mi fún ẹ̀mí gígùn abó ṣí èrè àwọn wo lẹgbẹ́ ẹ̀ ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹ̀ ni ó máa ṣe orí burúkú tọmọtọmọ ẹ̀ àbó ya wèrè imagine àwọn èlè máa kọ́kọ́ wá wọn ò ní fẹ́ kó wá tó bá wá tó a máa play victim èní máa pa ọ̀la máa pa lẹ́sẹ̀ ló fi ń pèkúrò ojú ọ̀nà ìwọ kẹ̀ ó kéré bí tí o bì lò ìwọ tí mo ṣàwò kí n tó wá ọ̀tẹ́pọ̀ ní ìdòkúdò ní ẹ̀ ọ̀tẹ́pọ̀ ti dó ogun àgbárí kẹtàn wọ́n dó etí tí wọ́n gbé HIV fún ẹ o ní kéèyàn márùn ẹbí yàn rìpì ẹ mi ò ní fi píkà tún wọn ògbó ẹ máa lọ́pọ̀ báyìí máa jà ni ó lè dùn yẹ ẹ wọnú ọpọlọ. Why are you coming for people? If you want to become a judge, you need to go to school. Careful to reform. If you want to become a judge, you need to go to school. You need to pay your dues. Talaja yín pakuru mo. Lọ́pọ̀lọ́ ìyáláyé aṣíyan láyé gbọ̀bẹ̀ ní dènà ọ̀run wóróró ọ̀run wàràwà ọ̀run pàǹpá yákátá ẹ ló ń dún mọ́rú mọ́ ó ti lánú gbàgà tó máa ń porúkọ mi ìwọ olórí burúkú ológo fíútà ìwọ olóṣìwà ṣòṣì mámọ̀ ìwọ fòbò ṣẹ̀sí fòbò tọrọ ìwọ olórí burúkú alárùn ọpọlọ ìwọ ní HIV ìwọ ọ̀dẹ̀ ìwọ òpònú ìwọ olórí burúkú wẹ ní ẹ̀sìn ta ló mú ẹ wọlé aṣọ kí ló wọ̀ wọlé níbo ló ti rà á àwọn wo ló mú ẹ wọlé o ò ní jẹyàn ẹ gbàgbé ọjọ́ orí èmi wá wà nù ẹgbẹ́ ìyáláyà yẹn kò pọ̀ létí ìyá ẹ̀ ẹni ní you are beautiful even when you are angry wàhálà wà o mo ní kò pọ̀ létí ìyáláyà ẹ̀ ó gbọ́ mi fún àwọn kọ́sítọ́mà mi kò síbi táwa ò ti ń ṣe àdúrà kọ́nà lè là fáwọn kọ́sítọ́mà mi kò síbi táwa ò lè lọ ṣóré mi tó ń wo yìí èmi náà pè ní ìyá tó ń jẹ́ ó gbọ́ mi èmi náà pè ní ìyá tó ṣe kíni tó ń jẹ́ gbogbo àwọn kọ́sítọ́mà mi ìmí inú wọn táyé ti rò pé kò ní nílé lórí dandan ni kò nílé lórí tàbá wá irú olórí burúkú yín tẹ́fẹ́ spread àwọn òṣì tẹ́ẹ̀fẹ́ kí Yorùbá ní lọ síwájú tẹ́ẹ̀fẹ́ kí àwọn Yorùbá tó ń ṣiṣẹ́ kọ́ keep focus á gé yín dànù afẹ́mi yín ṣètùtù fẹ́mi gígùn tiwa olórí burúkú lélẹ̀ àwọn wo ni sẹ̀tì ìyáláyà ẹ̀ agbádá sọ mí darúgbó ìwọ olórí burúkú olóbò òpin ìkì ọ̀tẹ́bẹ́ tó bá jókòó sórí iṣẹ́ àbáyà aṣọ ìtọ́ ni ṣé mo wá fún ẹ ṣé mo korúpẹ́ why you dragging my name ṣó ò lè HIV ni ṣé mo dá sọ̀rọ̀ HIV ẹ̀ mo ń bẹ̀rẹ̀ pé ṣó ò lè HIV dá mi lóhùn wèrè sọ pé pọ̀ ọ́ àṣírí àwọn oní HIV sọ pé pọ̀ ọ́ wọn wo ni sẹ̀tì ẹ̀ bó ṣí ẹ̀. èmi ò ní bẹ́ẹ̀ ṣe back and forth ọ̀rọ̀ tí mo wá sọ yìí mo kàn jẹ́ kó máa yí ẹ ní. ò ní dá fún ìyáláyà ẹ̀ ò ní dá fún ìyáláyà ẹ̀ ọjọ́ tó ti wá fún mi ló ti dẹran ọ̀hún ọjọ́ tó bá ti wá fún mi ló ti dewúrẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ó dàgùn tó jẹ́mọ̀jẹ́mọ̀ ariwo kọ́ ni music body go tell you tọ́lọ̀ ọ̀nà sọ̀yà body go tell you o rò pé wàá wá fún mi màá máa wù ẹ́ ọjọ́ tó bá ti wá fún mi lèmi gan ti grab ọkọ tó yẹ kí n grab ó ní jẹ́ èèyàn ó rò pé mo wà náà regular person tẹ máa dàbò délẹ̀ tẹ máa bà lórúkọ jẹ́ nítorí monetization wà gba lẹ́tà ẹ̀kọ́ òjijì lórí àwọn ọmọ ẹ̀ olùsì ìwọ ẹni òfò ẹni òṣìwọ àgbàyà ìwọ ọ̀dẹ̀ òpònú ìwọ lórí burúkú ẹ̀dá ìwọ tójú ẹ ti fọ́ lọ́rùn kó tó dáyé ìwọ ẹlẹ́sìn ṣé bó lóun wò ràwọ̀ àkọ́ mo ò ṣe kí n wò ràwọ̀ ó ṣe mọ̀ ìràwọ̀ àwọn tó ń ṣiṣẹ́ déédéé láti tọ́ àwọn ọ̀dọ́ sọ́nà ó ṣe jẹ́ àwọn ìràwọ̀ olóṣòlódo lórí burúkú
olóbò gbàgbàrà, olóbò wẹ̀rìmọ̀, olóṣìó, olóbò garawa jìgún, olórí burúkú onídòkúdò, onílíbídò tó há ìjọjọ́ orí ẹ̀ lọ, olóṣì àpọ̀dà, ọ̀dàlẹ̀ arìndẹ̀, ọ̀dẹ̀ olófo, olóṣì olùyà, òpònú amúkún mẹ́kan, arìndẹ̀ àpọ̀dà, olóṣì olè. Àṣírí àwọn onídòkúdò, àṣírí oní HIV. Ẹ rò pé ẹnìkan lẹ lọ́rọ̀ lẹ́nu ni. We decide to face our business. I was raised by an alpha mother who taught me how to mind my business. My mother told me, Fálànà rántí tiẹ̀ níbi tó ti yá. Mo dẹ̀ rántí tèmi. Lójoojúmọ́ ni mo fẹ́ rántí tèmi. Bó bá kí sí ṣọ́ọ̀ṣì bá ṣọ́ mi. Mi ò ní kí dágà mọ́là bọ́ ti tiẹ̀. Kó ṣì. Kó rí burúkú lọ. Ẹ̀yin olóṣì onídọ̀tí. Wọ́n jókòó látàárọ̀ dalẹ́. Wọ́n máa wẹ́jọ́ ẹni tó kàn. Lórí burúkú olóṣì. Àṣírí oní HIV. Àṣírí àwọn olórí burúkú. Àṣírí àwọn ẹni òfò. Àṣírí àwọn olóbò garawa jìgún. Àṣírí àwọn onídòkúdò. Àṣírí àwọn abòṣì látàrí. Àṣírí àwọn èrò ẹ̀yìn. Àṣírí àwọn olórí burúkú ẹ̀dá. Àṣírí àwọn ẹni èpè. Àṣírí àwọn obìnrin tó ti fọwọ́ sí ọmọ wọn. Ìwọ lòṣì játijàti, rédèrèdè. Ìwọ ẹni ẹ̀kọ́. Ìwọ tó ti kọ̀ sílẹ̀. Ìwọ tó ti tán fún. Rí ẹ burú. Di ṣòfò ọmọ dànù. Rí ẹ dàrú orí ẹ. I hate rubbish. When is Yoruba people going to stop rubbish? Ẹ jẹ́ kí ìpéjọpọ̀ yín kó jẹ́ ti ìlọsíwájú Yorùbá. Ẹ jẹ́ kí ìpéjọpọ̀ yín kó jẹ́ ti ìlọsíwájú àwọn ọ̀dọ́. Ẹ wá jókòó papọ̀. Ìjókòó yín, ìjókòó àwọn tó bá mú gbogbo àwọn ọmọ ológo wálẹ̀. Wá fojú mọ sàárì àwọn ọmọ ẹ̀. Tó bá tọ́ka ibi tó fẹ́ sin àwọn ọmọ ẹ̀ sí ni. Ẹ máa ṣorí burúkú tọmọtọmọ yín ni. Gbogbo yín tẹ̀ ń jókòó sí sórí TikTok yẹn. Tẹ̀ ń ṣorí burúkú. Àwọn tá a dìbò fún ẹ yọlé ayé lẹ́mìí wọn. Èyí tó ń ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ tí ò ní sùn. Nítorí pé ẹ feel defeated. Ẹ feel failed. Ẹ rora yín pípẹ́ lè jẹ́yàn. Ọ̀run á mú lẹ́tà ìbànújẹ́ wá fún ẹ lórí àwọn ọmọ ẹ̀. Àṣírí àwọn ní HIV. Orí ẹ burú. Orí ẹ dàrú. Àti wọ́ àtàwọn tó ń support Fọlá àtàwọn tí Fọlá ń support gbogbo yín lẹ máa nàka sí sàárì àwọn ọmọ yín àdàbí tó bá jẹ́ kó ti tọ́lẹ̀ gbé wá ní olùsí játijàti. Ó bá darí sọ mí ogun ọ̀run wá darí sí ẹ. Ogun ayé ti dárí pa ẹ́ already. Ogun ìsà òkú ó ti dárí pa àwọn ọmọ ọmọ ẹ lọ́wọ́. Máì tí invite ogun ọ̀run. Ṣé o rántí pé ogun ọ̀run gbà tó ń ṣe ṣó? O rò pé ogun ọ̀run ráyè títí orí ẹ ti burú bí orí egun tó ń léwèrè. Orí ẹ ti dàrú mórí orí ẹ. Ó ti ya wèrè mọ́ ti tilẹ̀. Ogun ìsà àwọn ogun ìsà òkú wọ́n mú lẹ́tà ẹ̀kọ́ òjijì lé ẹ lọ́wọ́ lórí àwọn ọmọ ẹ̀. Àti wo àti gbogbo àwọn tó ń gbèjà Fọlá àtàwọn tí Fọlá Ṣadé Sàríù ń gbèjà. Ogun ọ̀run á pa gbogbo yín dànù rèwerèwe yín tọmọtọmọ yín. Torí kú títí yín nìsinmi títí wà. Lórí burúkú ó rántí pogun ọ̀run nígbà tó ṣètè bí ètè ràkúnmí. Olórí burúkú asiniwáyé tó ṣe wájú bí igbá túwó. Tó ṣaráyẹ̀gẹ̀ bí iná pín onígbẹ́. Ṣé o rántí consult ogun ọ̀run? Mo ń béèrè olórí burúkú awòràwọ̀ tí ò rántí karùn òbó ẹ̀. Owó ràwọ̀ títí wọ́n ti mú gbogbo orun olórí burúkú irun òbó ẹ̀ wọ́n ti tútọ́ gallant adekan. Bá mi kọ́kọ́ tan AC jẹ́ kí n finish wèrè yín bí. Wọ́n máa ṣe yẹn. Do you want my children to become motherless?
I don't know nígbà tí mi ò marry ṣé bẹ́ẹ̀ ilẹ̀ fi mí ṣẹ̀sìn tẹ́ni mi ìrírí ọkọ lọ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ni mo fi wúnkù mi ṣògùn owó abẹ́yìn kọ́ lẹ wá mọ́ọ̀kì mi ní comment section tẹ́ni mi ò lórí ọkọ mi ò dẹ̀ lọ fẹ́ kìrìsìtẹ́nì mùsùlùmí ni mo fẹ́ mi ò lọ fẹ́ ẹni tó níyàwó kan nílé àbá sọ pé bóyá mi ò dẹ̀ lọ fẹ́ ọkùnrin tó jẹ́ pé obìnrin ló mèdè mi ò lọ fẹ́ mi lọ Banana Island lọ mú ọkọ àtìyàwó tó ti jọ build ara wọn no mi ò lọ fẹ́ ọkọ ọlọ́kọ. I picked my husband at his vulnerable moments when my husband thought